Ẹ káàbọ̀ padà sí orí ètò wa bó ṣe ń lọ ẹ̀ka amúlùúdùn. Gẹ́gẹ́ bí a ṣe sọ tẹ́lẹ̀, a sọ̀rọ̀ lónìí lórí ìyọlẹ́nu ìbáṣepọ̀. Gbọ́láhàn ó fẹ́ bá àwọn ará ilé sọ nǹkan tẹ́lẹ̀. Ṣé ní tá bá ń sọ̀rọ̀ nípa sexual harassment, kì í ṣe nǹkan tó jẹ́ pé industry nìkan ló wà, ó wà ní everywhere. Even ní ilé tí à ń gbé gan, àwọn èèyàn máa harass àwọn ọmọ obìnrin, wọ́n máa harass wọn sexually. Ṣùgbọ́n ó kàn jẹ́ pé ó jẹ́ nǹkan tó wọ́pọ̀ láàárín àwọn onítíátà àti àwọn olórin. Kí ni ìdí ni pé àti pé nǹkan tó tún máa ń fà náà ni pé àwọn obìnrin wa lèmi máa fún ní fault yẹn. Àwọn ni wọ́n ní gbogbo blame tó bá wà nípa sexual harassment, obìnrin ló ní. Kí ló dé? Ìdí ni wípé tá bá wo nǹkan tá à ń sọ yìí now nínú industry, mo jẹ́ gẹ́gẹ́ bí producer àbí director, mo fẹ́ fún ẹ níṣẹ́ bóyá pé kì ìwọ fẹ́ wá play lead role nínú iṣẹ́ mi àbí wá play two scene. Torí pé àwọn èèyàn wọ́n wà eager pé òkè kí ni mi fẹ́ ṣe. Ibi tó yẹ pé wọ́n ti gbàgbé pé nǹkan tí èèyàn bá máa ṣe láyé yìí ìpele ní nǹkan nílé ayé yìí. Bóyá o fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa ṣe tíátà o, gbàrà tó bá ti débẹ̀ báyìí bọ́n ṣe máa dókè tó pẹ́ tó wà lókè bọ́n yẹ máa take over lọ́wọ́ ẹni òun náà máa wá. Àlùmídẹ̀ rèé mindset wọn gbé nǹkan tó bá gbà ni màá fún láti get nǹkan tí mo fẹ́. So ibi bẹ̀rẹ̀ gòkè ìwọ tó ti ní determination pé tó bá ti wọ ní industry, nǹkan tó bá gbà ni màá fún láti lè débi tí mo fẹ́ dé àbí láti jẹ́ nǹkan tí mo fẹ́ jẹ́. So nǹkan tó bá ti fi lọ ẹ́, o ò ní rí bí nǹkan tó jẹ́ nǹkan bàjẹ́. Torí pé wọ́n jẹ́ ọkùnrin ló ṣe sọ pé obìnrin ló máa blame. Ní tèmi o, ọkùnrin lèmi máa blame. Lọ́nà o. Ó ṣe. Ẹ̀yin ọkùnrin ká sọ pé ọkùnrin lọ̀gá. So wọ́n máa fi pò pé torí pé ìwọ lọ̀gá yẹn, wàá fẹ́ máa ṣe báyìí lé lórí, wọ́n máa ṣe báyìí, wọ́n máa ṣọ̀tún, wọ́n máa ṣòsì. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ok, gẹ́gẹ́ bí obìnrin tèmi jọ̀gá tí wọ́n jẹ́ ọmọọṣẹ́ mi, tí bá ń ṣe báyìí tí mò ń ṣe báyìí fún ẹ, option wà, wọ́n ṣe fi iṣẹ́ yẹn sílẹ̀ kó gbà pé ok gbogbo nǹkan láyé yìí ó létò. Ibi tó máa dé nà sí pé ok o torí pé mo jọ̀gá ẹ mo dẹ̀ fẹ́ kó ṣe nǹkan báyìí ṣó dáa. Má yẹ gbàgbé pé agbára là ń sọ yìí, power ni, mo lówó mo lágbára, so mo dẹ̀ ti believe pé nǹkan tí bá fẹ́ mo gbúdọ̀ get ẹ̀ pẹ̀lú agbára mi àti owó mi. So tèmi bá gbé wá, ìdùnnú ni fẹ́mi pé kìí jẹ́ mi gbé lọ fún. Ìdùnnú tiwọn náà ni pé kíní mi ò fẹ́ ṣe, so o lè dá padà pé mi ò fẹ́. So pátápátá iṣẹ́ tí mo fẹ́ fún ẹ mi ò ní fún ẹ níṣẹ́. Tó o bá ríṣẹ́ lọ́wọ́ mi àríṣẹ́ ń bì mí, kì í ṣe tipátipá, kì í ṣe dandan. But tó bá ti wá rò pé tí n bá ti kúrò mi báyìí o, ibo mo ti fẹ́ lọ ṣiṣẹ́ o, tí n bá kúrò mi báyìí o, mi ò ní kó ló dé pé o dé mi bẹ̀rẹ̀ ṣe bó ń jẹun. Kí ló ń jẹ lágbà tí ìyá àti bàbá ẹ ti bí ẹ? Gbọ́láhàn jẹ́ kémi tiẹ̀ bá àwọn ará ilé já nǹkan kan sí. Nǹkan tèmi rò ní tèmi o. Kọ́ mo ti ní àǹfààní láti lọ fún àwọn auditions kan. Ibi tí wọ́n ń pè ní ibi tó ti ń ṣèdánwò, tó ti ń yẹni wò tíyàn bá fẹ́ lọ wáṣẹ́ bóyá iṣẹ́ eré ìtàgé ibi tó ti máa ṣèdánwò pé ǹjẹ́ o mọ̀ ọ́ ṣe àbí o mọ̀ ọ́ ṣe. Ìwọ̀kuwọ̀ làwọn ọmọbìnrin yẹn ń wọ̀. Most of them nǹkan tó máa ń wọ̀ wá síbẹ̀ gan, ó tó kí director gan sọ pé ìwọ ọmọ yìí mo fẹ́ rí ẹ lẹ́yìn tá bá ti parí ìpàdé yìí o. Nítorí pé báwọn gan ṣe múra, wọ́n ti fi hàn wípé nǹkan tó bá wá síbí báyìí kì í ṣe iṣẹ́ tó fẹ́ wá ṣe gangan ló bá wá. Ní pé kíyàn máa múra dáadáa o, obìnrin gbọ́dọ̀ múra dáadáa, ẹ má ṣì mí gbọ́. But irú ìmúra tíyàn máa múra tó yẹ pé ó máa wọ nǹkan péńpélé tó yẹ pé wọ́n máa rí gbogbo ara ẹ̀, ìyẹn ò bójútó. Nǹkan tèmi rò nìyẹn, àwọn ọmọ yẹn gan ló máa ń fà. Mi sọ pé obìnrin ló ní gbogbo ẹ̀bí náà, bọ́ ìwọ̀kuwọ̀ tó máa ń wọ̀ yẹn ni èmi ò tiẹ̀ fẹ́. Tíyàn bá fẹ́ lọ fún ìdánwò, tó bá fẹ́ lọ fún audition, ó yẹ káwọn ọmọbìnrin wa kó máa múra dáadáa tó bá fẹ́ lọ fún audition to avoid sexual harassment. Tóyìn tó tọ́nà ó ní point torí àwọn Yorùbá náà máa ń sọ pé appearance shows the manner. Múra tó bá ṣe fẹ́ kí wọ́n bá ẹ sọ̀rọ̀. Ó ṣì mọ̀ pé kí ló dé tí ẹ pé àwọn director and àwọn producer yìí náà kí ló dé pé wọn ò lè rí nǹkan kan mójú kúrò níbẹ̀. Wọn ò lè mójú kúrò níbẹ̀. Kí ló dé tó jẹ́ pé ẹ lè rí nǹkan tó dẹ̀ pé kò múra dáadáa, kí ló dé ṣe lè pé ọmọbìnrin tí múra tó ṣe mú yìí o kò dáa o, má ṣe báyìí o, má ṣe báyìí o. Kí ló dé tí wọn ṣe lè pé kí wọ́n bá sọ̀rọ̀? Kí ló dé ṣe jẹ́ pé nǹkan tí ò dáa ló jẹ́ kó fi máa lọ? Ọkùnrin wà níbí báyìí kó bá wà sọ yìí. Màá bá yín sọ, ìdí ẹ̀ ni wípé ṣé ẹ má gbàgbé pé gbogbo wa ilé kan ṣe kọ́ náà ti bí wa, ẹ̀kọ́ kan ṣe kọ́ ní wọ́n fún gbogbo wa. Tí n bá rí pé ẹni yìí nǹkan tó wọ̀ ìwọ̀kiwọ̀ ni, èmi lè sọ pé nǹkan tó wọ̀ yìí má wọ̀ orí ẹ̀ mọ́ lọ́la. Ṣùgbọ́n ọkùnrin mi ò rí bẹ́ẹ̀. Ó ṣe kó máa bá sọ̀rọ̀. Kí ló dé mi ò sọ bẹ́ẹ̀? Ó ṣe kó máa nà sí pé mo no kọ́ ẹ jẹ́. nǹkan tí mò ń sọ náà nìyẹn. Ọkùnrin mi á rò pé nǹkan tó ọmọdé dẹ̀ wọ̀ kò dáa, kò bójú mu. Wọ́n máa sọ pé nǹkan tó wọ̀ yìí kò dáa. Bẹ́ẹ̀ ni ẹ máa rí pé níbi ibi tó wà yẹn náà, ẹ máa tún rí ọkùnrin tó máa jẹ́ pé ó máa fine, nǹkan tó rọ́dọ̀ náà ṣe kíní kan.
a máa fún ní compliment simply because òun náà fẹ́ débẹ̀. So a máa parọ́ fún ọmọ ẹ̀ máa rò pé ẹni tó ń sọ ọ̀tọ̀ a máa rò pé kí ló ń ṣe eléyìí old school tiẹ̀ ni àsìkò tẹ̀ ìjà àsìkò mọ nǹkan tó ń lọ. Meanwhile ẹni tó ń sọ pé àwọn ṣe dáadáa pé ó fáwọn ṣe kíní kan ó fẹ́ take advantage ẹni. So in that sense ẹni pé kí àwọn director kọ́ máa correct mo mọ àwọn directors kan nínú iṣẹ́ theatre ìjọba pé tó lè wọ́wọ́ kí wọ́n lọ sí ibi oko wọn ní location wọn. Mo tẹ̀ ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bèèrè lọ kí ló máa àsọkùnrin kí ló máa fà tó jẹ́ pé tẹ̀yìn ọkùnrin báyìí tẹ́ bá ti lè rí ọmọbìnrin kan tó jẹ́ pé ó set ó síngbọ̀lẹ̀ ó look beautiful kí ló máa fà tó jẹ́ pé mindset yín báyìí pé nǹkan tó wà nísàlẹ̀ ẹni orin yín máa ń rò pé ọmọ ìṣàbẹ̀ kì í ti kí ló máa fà kí ló dé pé ẹ̀ tí ẹ̀ lè ro the good thing about pé jẹ́ kí n tún ọmọ yìí ṣe o jẹ́ kí n fún ní good kinní o wá tó ṣe jẹ́ pé nǹkan míì yẹn. ìyẹn bọ́lọ̀ ń ṣe dá yẹn nìyẹn. Sorry, in the first place ó ní kí n tún ṣe kí mo ní ìdàtí tún ẹ ṣe tí n bá ní business pẹ̀lú ẹ tó bá tẹ̀ ẹ́ tó ní pé o lẹ́wà o dáa mo lè gbà àǹtí ẹ̀ dẹ̀ múra dáadáa o ẹ fine ẹ beautiful ó dàbọ̀. So kò sí pé bí pé kí n tún ṣe àbí kí n dé and then ẹ má ká gbàgbé pé irun ọkùnrin ló máa ask obìnrin out. So tí n bá rí obìnrin ọmọ tó rẹwà àǹtí ẹ mà rẹwà kíní kan njá lè jọjọ́ rẹ̀ ìyẹn ọ̀tọ̀. So tọkùnrin bá rí obìnrin tó rẹ̀ pé obìnrin rẹwà kò sí nǹkan tó bàjẹ́ ń bẹ̀ kí ọkùnrin kó lọ bá obìnrin kó dẹ̀ ask her out. So ọwọ́ obìnrin ló wà bóyá ó máa ṣe àbí kí o ṣe tó bá yẹ pé nǹkan tó bá fẹ́ ṣe á ṣe tí ò bá ní ṣe á lóhùn ò ṣe. Kí ló ṣe jẹ́ pé a ṣe máa ń rí àwọn producer àwọn director tó máa sọ fẹ́ ni pé máa po acting sí ẹ lára wo tí bá ṣe sọ́fẹ́ báyìí ìwọ ló máa take lead role ìwọ ló máa ṣe gbádá ìwọ ló máa ṣe kókó bàbá ṣe àsùn kí ló ṣe mo máa fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa fi threatening ẹ̀ why. ṣé o lè threaten mi o lè níṣẹ́ ìwọ ló níṣẹ́ tó fẹ́ gbà mí síṣẹ́ bọ̀wọ́ nǹkan ni Ọlọ́run tó dá mi. So tó bá sọ pé òkè tó bá ṣe léyìí o wá bá mi ní room 106 tó bá ti dé ẹ̀ wàá ṣe lè torí acting ó simple gan màá pọ̀ sí ẹ lára màá fún street wàá play 38 scenes ni wàá play lead role wàá ṣe gbogbo ẹ̀ wọ́n máa fi dánnu fún ẹ torí pé wọ́n fẹ́ kó jó sínú ìlú wọn by the time tó bá jó sínú ìlú wọn tán wàá rí pé wọ́n máa render useless. ìṣẹ̀lẹ̀ rẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ̀tẹ̀ tí wàá bàjẹ́ ẹ má bínú ẹ̀yin ọkùnrin ẹ má bínú ẹ ní ìwà kan tó jẹ́ pé tẹ bá ti débẹ̀ báyìí mo tún sọ fọ́ọ̀rẹ́ yín pé ọ̀rẹ́ mi ọmọ yẹn ó làdọ́gọ̀ ìwọ náà tún ṣe wá irú ìwà yẹn ò dáa. ẹ mẹ́nu bà nǹkan tí Bọ́lá hàn sọ lẹ́ẹ̀kan yẹn pé tọkùnrin bá rí obìnrin tó múra dáadáa tó sì nífẹ̀ẹ́ rẹ̀ kò sí nǹkan tó burú níbẹ̀ kó lọ bá pé ìwọ ọmọ yìí ò mo fẹ́ fẹ́ ìyẹn ọ̀tọ̀ wọ́n ẹ má jẹ́ ká gbàgbé kókó ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ lé lórí lẹ́ni ni wípé ìyọlẹ́nu ìbáṣepọ̀ kíyàn wà ní ipò kan kí wá sọ pé torí mo wà ní ipò yìí pé kí n tó lè fún ẹ ní nǹkan báyìí báyìí bóyá mo wá tọrọ iṣẹ́ mo wá tọrọ àyè lábẹ́ ẹ pé wàá máa sọ fún ọmọbìnrin yẹn wípé tó o bá ṣe báyìí tó o bá bá mi ní ìbáṣepọ̀ ò ní lè rí iṣẹ́ yìí kókó ọ̀rọ̀ wa lónìí nìyẹn ìyẹn ni ò dẹ̀ dáa àtọ̀ a dẹ̀ ń sọ̀rọ̀ nítorí pé a ti gbọ́ oríṣiríṣi instances ní lára àwọn olóṣèré wa yálà gẹ́gẹ́ bí Gbọ́láhàn ṣe sọ lákọ̀ọ́kọ́ ẹ má jẹ́ ká gbàgbé ò kì í ṣe pé nínú entertainment industry nìkan ló wà ó wà káàkiri ó wà nílé iṣẹ́ gan. nítorí pé ètò wa yìí lórí àwa amúlùúdùn là ń sọ̀rọ̀ rẹ̀ lórí so nítorí náà la ṣe ń sọ̀rọ̀ nípa ẹ̀ pé ó tiẹ̀ ti wọ́pọ̀ jù ẹ máa rá àwọn ọmọ kéékèèké obìnrin tó yẹ pé tó bá lọ fún audition tàbí wọ́n fẹ́ lọ wáṣẹ́ wọ́n máa dé wọ́n máa ní pé director ní pé káwọn wá bá wọn ní hotel room kán wá gba script wọn níbẹ̀. wọ́n ní Yorùbá ní pé ẹni bá rìn bẹ́ṣẹ́bẹ́ṣẹ́ la máa fi iṣẹ́ kíṣẹ́ ràn kò yẹ yín bẹ́ẹ̀ so tí ìwọ bá mọ̀ pé o fẹ́ ṣe nǹkan kan sórí ọkàn yìí ó le jura wọn lọ èmi dẹ̀ believe kìíní kan pé ibi tí èèyàn bá máa dé láyé á débẹ̀ kò sí bí ọ̀tá ṣe lè fa owó aago sẹ́yìn aago ẹ̀ á lù tó bá ti tó time now o fẹ́ di actor àbí o fẹ́ di best actress kìíní kan ó ṣe gbé láti ìpele ẹ̀ka ò tí èèyàn bá fẹ́ kọ́lé ǹjẹ́ ó possible kí àwọn kan lọ bẹ̀rẹ̀ látòkè ìdẹ́lẹ̀ ló máa ti bẹ̀rẹ̀ wá kọ́ ṣe foundation so tí òun bá fẹ́ ṣiṣẹ́ tíátà àti àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé opportunity á wà ń sìn o lè lọ sí theatre school o lè lọ sí àwọn university láti lọ kà ní university tó bá dé tó bá pé o lówó university a ní àwọn film academies tó pọ̀ nílùú jẹ́ pé o lè lọ síbẹ̀ lọ́kọ́ sanwó gẹ́gẹ́ bí kò lọ sí iléèwé gba certificate ẹ̀ tó bá dẹ̀ ti wá kọ́ṣẹ́ yẹn tán wà wá tẹ̀ wá dé òkè wà bẹ́ẹ̀ títí tọ́lọ̀ máa gbà. bọ́n sì àwọn èèyàn.
ká tó máa tẹ̀síwájú ẹ̀yin aráalé ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn à ń bọ̀.